Àwọn aláṣẹ Fasiti Kwara ti sọ̀rọ̀ nípa akẹ́kọ̀ọ́ wọn tó dàwátì, èyí lohun tí wọ́n sọ. Àwọn aláṣẹ Fasiti ìpínlẹ̀ Kwara, ìyẹn Kwara State University, KWASU, èyí tó wà ní Malete, ti ní ọmọkùnrin ẹni ọdún 24 kan, Abdulmuiz Jimoh Ọlámilékan, tí ìròyìn rẹ̀ ká gbogbo inú àwọn ìwé ìròyìn àti orí ẹ̀rọ ayélujára pé akẹ́kọ̀ọ́ Fasiti Kwara ni àti pé ó ti dàwátì. Wọ́n ní kì í ṣe akẹ́kọ̀ọ́ àwọn mọ́. Wọ́n ní láti ọdún 2021 tí kò ti rí owó iléèwé san ló ti kúrò ní iléèwé àwọn, táwọn sì ti wọ́gi lé ipò akẹ́kọ̀ọ́ rẹ̀. Tẹ́ ò bá gbàgbé, lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 15 oṣù kejì yìí ni ìròyìn gba gbogbo orí ẹ̀rọ ayélujára pé ọmọ akẹ́kọ̀ọ́ Fasiti KWASU kan, Abdulmuiz Jimoh, tó jẹ́ akẹ́kọ̀ọ́ lẹ́ka ìmọ̀ kọ̀ǹpútà níléèwé ọ̀hún, dàwátì lẹ́yìn tó dágbére fún àwọn ọ̀rẹ́ rẹ̀ ní Malete pé òun lọ sílùú Ìlọrin lọ́dọ̀ àwọn òbí òun. Ṣùgbọ́n nínú àtẹ̀jáde kan tí àwọn aláṣẹ iléèwé náà gbé jáde lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 22 oṣù kejì yìí láti ọ̀dọ̀ alukoro wọn, dókítà Saidat Aliyu, níbẹ̀ ló ti ní ìròyìn tí wọ́n ń gbé kiri pé akẹ́kọ̀ọ́ Fasiti KWASU ni Abdulmuiz Jimoh tó dàwátì. Wọ́n ní irọ́ tó jìnnà sóòótọ́ ni. Ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé nínú àkọsílẹ̀ iléèwé àwọn, ó hàn pé Abdulmuiz Jimoh kì í ṣe akẹ́kọ̀ọ́ àwọn látàrí pé láti ọdún 2021 sí 2022 ni ọmọkùnrin náà kò ti rí owó iléèwé san, èyí tó ṣokùnfà bó ṣe pàdánù ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Fasiti KWASU. Fún ìdí èyí, Abdulmuiz Ọlámilékan Jimoh kì í ṣe akẹ́kọ̀ọ́ KWASU, bó tilẹ̀ jẹ́ pé àwọn ọlọ́pàá ti ń ṣiṣẹ́ takuntakun láti wá ọmọkùnrin náà láwárí. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.